nígbẹ̀yìngbẹ́yín ilé-ẹjọ́ ti dá ẹjọ́ tí wọ́n pè tako ayàwòrán sinimá nni Almaroof nù wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó. lẹ́yìn ìgbà pípẹ́ tí ẹjọ́ ti ń wáyé nílé-ẹjọ́ májísrèètì kan tó kalẹ̀ sílùú Ìlọrin olúùlú ìpínlẹ̀ Kwara lónídàájọ́ tún gbọ́ ẹjọ́ náà onídàájọ́ Mohammed Adams nínú ìdájọ́ rẹ̀ tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun wọ́gilé ẹjọ́ tí wọ́n pè tako ayàwòrán sinimá nni tó tún jẹ́ ọlọ́ba ti ìsàlẹ̀ ọba Samura ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ìpínlẹ̀ Kwara Alhaji Maruf Adébáyọ̀ Afọláyan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Almaroof. A ó rántí wípé olùjẹ́jọ́ náà ni àwọn ọlọ́pàá gbé lọ sí ilé-ẹjọ́ nínú oṣù kẹta ọdún 2022 lórí ẹ̀sùn pípe ara rẹ̀ ní ohun tí kò jẹ́ àti dídá omi àlàáfíà ìlú rú, ṣùgbọ́n ilé-ẹjọ́ náà sọ nínú ìdájọ́ rẹ̀ pé ọlọ́pàá kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án ọ̀hún. Lásìkò ìdájọ́ náà ni ilé-ẹjọ́ tún sọ pé ìpẹ̀jọ́ ọ̀hún kùnà lọ́pọ̀lọpọ̀ láti fẹ̀rí tó múnádóko lélẹ̀ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nítorí náà ilé-ẹjọ́ fọwọ́ òsì dá àwọn ẹ̀sùn náà nù pátápátá. Onídàájọ́ Adams lásìkò ìdájọ́ rẹ̀ fi léde pé àwọn ẹ̀rí eléyìí táwọn ẹlẹ́rìí mẹ́fà tó dúró fún olùpẹ̀jọ́ fi lélẹ̀ nípa wípé wọ́n ti yọ ọlọ́pàá lóyè kò tún ṣe tẹ́wọ́gbà nítorí pé ilé-ẹjọ́ kò ní àṣẹ láti máa dá sí ọ̀rọ̀ fífi ọba jẹ. Bákan náà ẹ̀wẹ̀, ilé-ẹjọ́ ṣe ìfiléde àwọn ẹ̀rí fọ́nrán fídíò tó wá látọ̀dọ̀ àwọn ẹlẹ́rìí olùjẹ́jọ́ níbi tí eléjù tìlú Èjù ọba Matthew Ìdòwú Ajíbóyè pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ti ń yẹpẹrẹ ọlọ́pàá àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì nà án débi wípé wọ́n fẹ́rẹ̀ gba aṣọ lọ́rùn rẹ̀. A rí gbọ́ wípé ọlọ́pàá ti ṣáájú wọ eléjù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ lọ síwájú onídàájọ́ ilé-ẹjọ́ májísrèètì kan ìyẹn onídàájọ́ Badmus pé wọ́n gbìyànjú láti ṣekú pa òun, láti ja òun lólè àti láti ṣe àkọlù sí òun, bó tilẹ̀ jẹ́ wípé lọ́wọ́ báyìí náà eléjù ọba Matthew Ìdòwú Ajíbóyè ń kojú ìgbẹ́jọ́ nílé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara níwájú onídàájọ́ Ahmed Gegele fún ẹ̀sùn títa àwọn ilẹ̀ tó jẹ́ ti ìdílé ọlọ́ba, léyìí tí ìgbẹ́jọ́ yóò sì wáyé lórí ẹjọ́ náà títí oṣù tó ń bọ̀.